Mo kí gbogbo ojú tó mi káàkiri àgbáńláyé, mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta. Níbikíbi tí ẹ ti ń wò kàn ní Ẹ̀yà Yorùbá World TV, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di àníjọ́ rún gbé sọnù bí ò ṣe bí ọmọ. Èmi a máa ṣàdúrà pé ọ̀dà atọ́ kì í dá ahọ́n, ọ̀dà omi kì í dá balùwẹ̀, ọ̀dà ìrì kì í dá etí, ọ̀dà rere kò ní dá gbogbo èèyàn lólùfẹ́ wa. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ má gbàgbé láti bá wa like, kẹ́ bá wa share, kẹ́ sì bá wa comment, kẹ́ sì bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ má wá gbàgbé o láti tẹ notification bell láti máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ń gorí ìkànnì yìí. Àdúrà gbà, Olúwatóyìn Babágboyà lórúkọ mi. Lágbára Elédùmarè, gbogbo àpáta báyìí ńlá jẹun ọmọ, ńlá jèrè ọmọ, àní ṣe lásán lórí àwọn ọmọ wa. Wàhálà tá a ṣe lórí ìdúró àní jẹ lórí ìdùbúlẹ̀ àìsàn tó bá tákòókò láti jẹun ọmọ láṣẹ Èdùmàrè. Tẹ́ ẹ bá ń wo fọ́nrán fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí, arábìnrin yìí òun ló yaṣọ mọ́ olùkọ́ rẹ̀, òun ló yaṣọ mọ́ lọ́rùn látàrí wípé olùkọ́ náà rèé ó dá lẹ́kùn pé inú kíláàsì ló wà, má ṣe TikTok mọ́nú kíláàsì, kò ṣe méjì kò ṣe méjì, ó fa sọ pẹ́rẹpẹ́ mọ́ lẹ́kítọ́rà, ó fa àyàmọ́ lára. Kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó má ṣàwọn ọmọ wa ní ọmọ pàpà ńlági. Bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ gangan lélẹ́yìí, wọ́n ní nígbà tí lẹ́kítọ́rà náà tó wọnú kíláàsì wọn láti wá fẹ́ kọ́ wọn ní ẹ̀kọ́, arábìnrin yìí rèé ó ṣe TikTok lọ́wọ́. Lẹ́kítọ́rà yìí lòun ò tiẹ̀ rírí, ó bá fọwọ́ ta. Àwa náà máa wò lẹ́gbẹ̀ẹ́ mi bí fídíò náà ṣe ń lọ. Lẹ́kítọ́rà náà fọwọ́ ta. Wọ́n ní bọ́mọ yìí ojú tó fi wo lẹ́kítọ́rà náà bí gbogbo àná ṣe rí ojú tí ò dáa ni. Tó bá yẹ pọ́mọ tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ kò gbúdọ̀ wú àgbàlagbà bẹ́ẹ̀. Fọ́mọ tó náà bá fẹ́ dàgbà, ó wo lẹ́kítọ́rà yìí níwòkiwò, ó wá ń sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ pé imagine abẹ́ẹ̀rí ni ń fọwọ́ ta mí. Wọ́n ní lẹ́kítọ́rà yẹn wá ń bú lẹ́kítọ́rà yẹn, sọ̀rọ̀ burúkú sí lẹ́kítọ́rà. Wọ́n lẹ́kítọ́rà wò pé akẹ́kọ̀ọ́ ni ọ́, olùkọ́ làwọn jẹ́, àwọn làwọn ó kọ́ tó fi jẹ́ ìyànnú ayé. Wọ́n wá dọ́dá o, mú fóònù ọwọ́ rẹ wá. Ó lagídí, ó lóun ò lè gbé fóònù lẹ̀. Mú fóònù ọwọ́ rẹ wá. Ó lagídí, àlóun ò lè gbé fóònù lẹ̀ sẹ́. Bí lẹ́kítọ́rà ṣe ń gbìyànjú àti fẹ́ gba fóònù lọ́wọ́ ẹ̀ kò gbé fóònù lẹ̀. Bó ṣe di pé kíni, ó bá faṣọ mọ́ lẹ́kítọ́rà lára. Ó bá bu lẹ́kítọ́rà jẹ, ó bù léyín, ó faṣọ ya mọ́ lẹ́kítọ́rà lára. Aṣọ ya pẹ́rẹpẹ́rẹ. Lẹ́kítọ́rà ṣe léṣe, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n ń sáré, wọ́n ń dùn wọ́n. Kí ló dé? Fi lẹ́kítọ́rà lẹ̀, wọ́n má bu lẹ́kítọ́rà jẹ, má faṣọ rẹ̀ yà, fi kalẹ̀. Ṣùgbọ́n ọmọ náà rèé, ó wù ọmọ tí wọ́n kọ́ tí ó gbẹ̀kọ́. Torí pé a gbọ́dọ̀ sọ wípé wọ́n kọ́ àbí ká sọ pé kò lóbi tó kọ́, wọ́n kọ́ ó ní ògbẹ̀kọ́. Nínú ọ̀rọ̀ náà a rí wípé ó ní òbí tó jẹ́ pé bóyá bàbá rẹ̀ òun náà jẹ́ lẹ́kítọ́rà, gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé wípé òun náà jẹ́ ọmọ olùkọ́ kan nílé ìwé náà. Wọ́n nígbà tí ó padà gbé sórí ayélujára, ó ní lẹ́kítọ́rà tẹ̀ lọ́mú. Ǹjọ́ ṣeéṣe sí wèrè lẹ́ni tí ó gbọ́ ẹjọ́, wèrè lẹ́ni tí ó dá? Báwo ló ṣe ṣeéṣe tí lẹ́kítọ́rà tí ó wà mọ̀ọ́mọ̀ lóun fẹ́ tí ọ lọ́mú láàrin ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́, òun náà wà nǹkan tí ó fi gba rẹ̀ lẹ̀ ni. Ṣùgbọ́n tá bá fẹ́ ṣe kí ni, tá bá fẹ́ gbé ìgbésẹ̀ tó dáa, ó yẹ kí wọ́n rusticate ẹ̀ kó léwe ni, kí wọ́n lé kúò kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíì, kó jẹ́ pé gbogbo yunifásitì tó bá dé pátá kí wọ́n má gbà. Torí pé irú ọmọ náà rè in tó ṣe kì í ṣe tó jẹ́ pé ó buyì láwùjọ, kì í dẹ̀ ṣe tí èèyàn lè rẹ́kọ̀ọ́ kankan bẹ̀, tàbí tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ bí ẹgbẹ́ rẹ̀ ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n lè ti paṣẹ rẹ̀ pé ọmọ yìí mà ṣe dáadáa, jẹ́ káwọn náà máa tẹ̀lé paṣẹ tó ṣe, kì í ṣe tó dáa rárá. Àwa ń fi àkókò yìí a fi ń rọ gbogbo òbí, a fi ń rọ gbogbo alágbàtọ́, ẹ jẹ́ á mójútó ọmọ wa. Torí pé wọ́n ní ọmọ tá a tọ́ oní ògbélé tá a kọ́ tà, ọmọ ẹni sì lọ́lá ẹni. Ọmọ tá a bá filẹ̀ tá a bá kọ́ láti lé, tó bá dé táwọn ó kọ́ o. Torí irú ọmọ náà rèé, tó bá yẹ pé wọ́n kọ́ nílé ni, kò lè wúrú wà tó wù. Ìlà wa òbí a ti pa àṣà wa, a ti pátì. Tá a bá gbójúlé àtàwa, tá a bá tẹpẹlẹ mọ́ dáadáa, tá a pọ́n àṣà wa lé, àṣà wa ló níyì jù, àṣà wa ló ní àpọ́nlé jù, àṣà wa ló gbayì jù láwùjọ. Láti lè ṣe kí ni, tọmọ bá ti jí láàárọ̀, dọ̀bálẹ̀ ìwọ tó o bá jọkùnrin, ìwọ tó o bá jóbìnrin, kúnlẹ̀ kó kí bàbá, kó kí ìyá, kí wọ́n ṣàdúrà fún ọ, kí wọ́n rọ̀jò àdúrà lé lórí, kí wọ́n ṣàdúrà lórí tí wọ́n fẹ́ jẹ́ kó o jẹ́ láyé, kán ṣàdúrà fún. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lásìkò tá a wà yìí, àti ẹ̀ ní àkókò, ní ààyè fún àwọn ọmọ. Iṣẹ́, 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 ó ní gbogbo wa ńlá gbójúlé. Iṣẹ́ la mú lọ́kùnkúndùn, láìsí mọ̀ pé bá a bá ṣiṣẹ́ títí, nígbà tá a nírun dúdú, tó bá dọjú alẹ́ tó yẹ ká máa jẹ ọmọ tínú ti di funfun, kó mọ̀ di pátó máa ṣe wàhálà lórí àwọn ọmọ náà. Tá a bá wò gbòòrò lásìkò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ráre káàkiri, wọ́n ń ṣe kí ni, ẹ máa wò ó pé ṣé lè lóbi àbí ò lóbi, ọmọ mi ìgá tiẹ̀ ń bẹ ẹnu òbí kò tiẹ̀ ká mọ́.
irú ọmọ bẹ́ẹ̀ wá rèé ìdí nìyẹn táwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fi wà àmọ̀tẹ́kùn ń bẹ sójà ń bẹ ámì ń bẹ navy ń bẹ ẹgbẹ́ ẹni kí wọ́n bá yín dá sẹ̀ríà fún ọmọ tẹ́ ẹ bá rí pé ó fẹ́ le torí pé kí láǹfààní pé èèyàn bí ọmọ tẹ́nu yóò níká wọ́n lọ́mọ ò gbúdọ̀ dàgbàdàgbà títí ó wá jẹ́ wípé ẹnu òbí ò wá níká ọmọ lọmọ ó sì máa jẹ́ kó 50 kó sì lóbi láyé ọmọ náà ló sì jẹ́ kó 70 kó sì lóbi láyé ọmọ náà ló sì jẹ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ẹ jẹ́ àmójútó àwọn ọmọ wa ìwà tọ́mọ ẹ̀ wìwà tí ò lẹ́kọ̀ọ́ ni o àwọn àrò gbogbo àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ yunifásitì Nnamdi Azikiwe yunifásitì ẹ bá rọsíkéètì ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ gbá padà ẹ kọ́kọ́ lé lọ léná kó kọ́kọ́ lọ jòkólé ọdún kan tó bá jòkólé ọdún kan yóò ti kẹ́kọ̀ọ́ kódà tí bàbá rẹ̀ tó wà níléèwé gan tó bá dórí pé àwọn fẹ́ wo káwọn lu ọwọ́ ẹ lé bàbá ẹ̀ náà dànù ẹ má bínú bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ o ó yẹ kéèyàn kọ́ ọmọ èèyàn téèyàn bá kọ́ ọmọ èèyàn dáadáa kò ní lè dójú tìyàn tó bá di níta tí ẹ bá ṣe páyé ti bàjẹ́ inú kíláàsì tí wọ́n ní kó lọ kẹ́kọ̀ọ́ ó wá ń ṣe TikTok ńbẹ̀ lẹ́kítọ́rà wa sọ fún wọn pé òun ò láìkí ẹ o òun ò fẹ́ràn kí ojú nǹkó máa hàn níbi fọ́nrán fídíò báwo dìlítì ẹ̀ bọ́ba tiẹ̀ tún mi ṣe ó gbaná jẹmọ́ lẹ́kítọ́rà lọ́wọ́ tí ìyẹn túmọ̀ sí pé wọn ò kọ́ tẹ́ bá ń wo fọ́nrán fídíò tó wà lẹ́gbọ̀n mi ẹ̀rì pọ́ ọmọ náà rèé wọ́n kọ́ kò gbẹ̀kọ́ torí pé ìwà tó wù ó fi ojú burúkú ó fi na lẹ́kítọ́rà tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ àwa òbí àwa alágbàtọ́ ẹ jẹ́ á gbìyànjú ẹ jẹ́ á tọ́ ọmọ wa o torí pé ọmọ ẹni báyìí ìlọ̀la ẹni o bá a bá ṣiṣẹ́ títí láàárọ̀ lọ́sàn-án tó bá di lọ́jọ́ alẹ́ àwọn ọmọ yẹn náà là á fàbò sí lọ́dọ̀ láti lè máa tọ́jú wa torí páwa náà ti dọmọdé padà ńgbà náà ẹ jẹ́ á tọ́jú ọmọ o lágbára Elédùmarè àwọn ọmọ wa rèé Ọlọ́run ó ṣe wọn lọ́mọ àdùnnú yóò ṣe wọn lọ́mọ alálùbáríkà ní fojú sunkún ọmọ o àwọn ọmọ wa rèé wọn ò ní já pàpà ńlági ọmọ wọn ò ní jọmọ tí ó mọ dójú tì wá torí pé ayé tá a wà lásìkò tá a wà yìí pàápàá jùlọ àsìkò táyé ti di ayé ayélujára yìí a rí àwọn tó jẹ́ wípé ọmọ wọn rèé ń gbé ògo òdílé ga a rí àwọn ọmọ tó jẹ́ wípé àwọn òbí fi ń yangàn wọ́n fi ń dúpẹ́ fọ́lọ́run kì í sọ ọmọ tí ó lọ́ máa dójú tìyàn Ọlọ́run ní sàwọn ọmọ èmi àti yín lọ́mọ tí ó dójú tì wá láṣẹ Èdùmàrè ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò kàn ní Ẹ̀yà Yorùbá World TV àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi ẹ jẹ́ á ṣe kíni ẹ jẹ́ á sọnù ká má bàa sọnù ẹ jẹ́ á ṣe kíni ká kọ́ ọmọ wa láti ilé ká má bàa dójú tì wá tó bá di níta Ọlọ́run ò ní ṣe àwọn ọmọ wa lọ́mọ tí ó dójú tì wá lágbára Elédùmarè gẹ́gẹ́ bó ṣe sọ ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣé wò kàn ní Ẹ̀yà Yorùbá World TV ẹ má gbàgbé láti bá wa like láti bá wa comment láti bá wa subscribe sórí YouTube channel wa ẹ má wá gbàgbé láti tẹ notification bell fún gbogbo àwọn ètò wa tó bá ti ń gorí afẹ́fẹ́ yìí ẹ lè máa gba notification pé ètò náà rèé ó ti gorí ìkànnì yìí Àdúràgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi ẹ jẹ́ á ní ọjọ́ rere o ọ̀dà atọ́ kì í dá ahọ́n ọ̀dà omi kì í dá balùwẹ̀ ọ̀dà ẹ̀rí kì í dá etí o ọ̀dà àdùtẹ̀ tó wá rí yẹn kì í dá oyin ọ̀dà rere kò ní dá gbogbo aláṣẹ Èdùmàrè ká ní ọjọ́ rere o.